orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló tún dé sí etí ìgbọ́ yín àti sí ojú ìwòran yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀, àyìn lógo fún ọwọ́ agbára yín. Àyìn torí pé ṣeun, torí pé àánú yín dúró lára, fún ojú rere yín, fún àánú yín. Àánú yín pàápàá tó ń ṣàn bí yanrìn. Àánú yín pàápàá tó pọ̀ bí òkun. Àánú yín pàápàá tí ò ṣe dójú wọn. Àánú yín ọ̀hún náà ni à ń jàǹfààní ẹ̀ tí a fi wà lónìí. Bàbá gba ọpẹ́, gba ìyìn wa. Bí ọ̀rọ̀ ti ń jáde Ọlọ́run wa, bàbá Olúwa ẹ ràn wá lọ́wọ́. Ọwọ́ agbára wà láàyè tẹ́ fi ń ṣiṣẹ́ lórúkọ Jésù, ẹ jẹ́ ó tẹ̀síwájú. Ká lè yin orúkọ yín, ká tún máa yin orúkọ yín, a ó sì yìn yín títí láéláé. Jésù Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo tún kí yín pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí lọ́sẹ̀ yìí. Tí ẹ ò bá gbàgbé, a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan ní ọ̀sẹ̀ tó kọjá, ṣùgbọ́n ká tó bọ́ sórí ẹ̀kọ́ ọ̀hún, mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ púpọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ rí, ẹ má bínú tí a ò bá lè dúpẹ́ bó ṣe yẹ. Ẹ̀pẹ́ ẹ̀yin àgbà náà lè máa ń pariwo pé ẹ̀ tá a bá ṣe olórí tí ò dúpẹ́ bí ọlọ́ṣà akónilẹ́rù lọ ni. Ẹ má yẹ kó sú wa bá a ṣe ń sọ pé ẹ ṣé tí ò bá kí ń ṣe ẹ̀yin kò lè sí àwa. Mo sì gbàdúrà Ọlọ́run tí ń bẹ, tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, Ọlọ́run á jẹ́ kẹ́ dàgbà nínú ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n a fẹ́ fi kíní kan tó yín létí, ẹ jọ̀ọ́, tí ẹ bá fi nǹkan kan ránṣẹ́ sí wa, ẹ jọ̀ọ́ ẹ máa sọ fún wa. Díẹ̀ ni pé àárín lẹ́kọ̀ọ́ kan táwọn kan bá rò pé kí wọ́n fi kan ránṣẹ́ sí wa, wọn ò ní sọ fún wa. Ó dáa náà bẹ́ẹ̀ o, Bíbélì náà ló kọ́ wa náà pé nǹkan tí ọwọ́ ọ̀tún bá ń ṣe ká má jẹ́ kó ọwọ́ òsì kó mọ̀. Ṣùgbọ́n síbẹ̀ tẹ́ pé ẹbí bí nǹkan ṣe ń lọ káàkiri àgbáyé, o lè rò bóyá nǹkan tó fi ránṣẹ́ ó débi tó lọ. Ìdí ẹ̀ nìyẹn, kò sí nǹkan mi, àwa náà fẹ́ bẹ́ẹ̀, báwa náà ṣe ń ṣe nìyẹn. Ṣùgbọ́n o lè rò bóyá ohun tó ti fi ránṣẹ́ ó ti débẹ̀, ṣùgbọ́n tí ò bá débẹ̀, táwọn ò dẹ̀ mọ̀ ipò fi ránṣẹ́, ṣùgbọ́n pé a ò ní lè lọ́dọ̀ tiẹ̀ ó ti kúrò, lọ́dọ̀ tiwa kò tíì débẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ẹlẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀, mo bẹ̀ wá. Ìyẹn ò kì í ṣe pé a ò mú òfin Bíbélì ṣẹ. Mo gbàdúrà bọ́lọ́run ti ń bẹ, tẹ́mi ń bẹ láàyè nínú ayé yìí, ohun rere gbogbo tí Ọlọ́run ní ètò fún àwọn ọmọ rẹ̀ yóò jẹ́ ọ̀gangan lórúkọ Jésù Kristi. Prayer Life Devotional ti oṣù September tí a máa mú nìkan bí wákàtí méjì síbi tá a wà yìí, ó ti jáde. A dẹ̀ ti sẹ́ndẹ̀ sí àwọn groups wa, àwọn groups wa káàkiri àgbáyé, Masire Nigeria, Masire Britain, Masire Ireland, Masire US, Canada, gbogbo ẹ̀ àti send ẹ̀. So mo fẹ́ kó try kó ní lórí fóònù. A tún ṣe kinní kan pé gbogbo kinní ò tó 1 megabyte. I make sure pé a ti compress ẹ̀ so that kò ní gba àyè rárá. So kò sí pé bóyá fóònù mi ò ní memory, kò ní gba àyè rárá. Hotel mọ̀ pé wà lórí ẹ̀. Ní size tó about 900 kilobytes ní, so ó lọ bí 990, ó lọ bí káàkiri 1 megabyte. So Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àwọn ọ̀jọ̀gbọ́n tó wà nídìí ẹ̀rọ wa, wọ́n ṣà ń rán wa létí lójoojúmọ́. Ẹ má bínú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mi, àwọn tó wà níbí àti ọ̀gá pátápátá tó ń ṣàkóso àwọn ẹ̀rọ tá à ń lò tó wà ní London. Ẹ má bínú pé I'm not a technical person, nǹkan tó fà á nìyẹn. So wọ́n ti ṣẹ́wọ́ sí mi nísìnyí pé mo ti fẹ́ gbàgbé nìyẹn, mi ò gbàgbé, mo ti kọ sílẹ̀. Ẹ jọ̀ọ́, bí ẹ ṣe ń lọ sórí YouTube yẹn, wọ́n ní kẹ́ máa bá subscribe. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ rí i pé tó bá ti dé orí page wa, ẹ ti ní corner kan wá kọ subscribe, wọ́n ní kẹ́ tẹ̀. Wọ́n ní àǹfààní wà, wọ́n ní àǹfààní tó wà bẹ́ẹ̀ ni pé tí a bá ti wà live báyìí, wà á ní notification pé a ti wà live. Tàbí tá a bá ní new videos tí a fi sí orí YouTube, wà á ní notification pé new videos ti wà. Yẹn ni pé àwọn ìwàásù tàbí nǹkan míì. Láìpẹ́ láì jìnnà a fẹ́ fi nǹkan míì kún tí kì í ṣe òjò àánú nìkan. Ọlọ́run á kú ràn wá lọ́wọ́, á fún wa ní orí ọ̀fẹ́. So ìfilọ̀ tó gbẹ̀yìn náà ni ẹ̀yin tí ẹ̀ ń pè wá. Kò sí bá ṣe lè ṣe, a ti sa gbogbo ipá, a ti sa gbogbo agbára, ṣùgbọ́n Ọlọ́run tún fún wa ní idea kan nípasẹ̀ arákùnrin wa kan, pé ká ní ẹ̀rọ tán ní ká níyẹn, àti lọ ń wò bó ṣe máa rí bẹ́ẹ̀. Mo sì wà pé Ọlọ́run á pèsè, tí mo lè sọ nìyẹn. Kì í ṣe àwọn ẹ̀rọ kékeré ni wọ́n ní ká níyẹn fún fóònù, so that àwa náà lè sinmi. Mo gbàdúrà ìwọ náà sinmi lórúkọ Jésù Kristi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ understand. Ẹ̀yin tẹ́ ẹ̀ understand, Ọlọ́run á fún yín ní òye. Nítorí mo máa ń sọ lójoojúmọ́ pé a kì í ṣe Ọlọ́run. Ó yẹ kó ti gẹ́tì látijọ́ yìí. Bẹ́ẹ̀ ni mà, a kì í ṣe Ọlọ́run. Àwọn ò dàbí àwọn kan tó ní àwọn làwọn fẹ́ ṣe fún ẹ. Àwa dẹ̀ ti wò pé ọ̀nà tá a lè fi ràn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lọ́wọ́ àti ńlá sílẹ̀. Ẹ̀yin náà máa wò lórí òjò àánú báyìí,
à ń kọ́ àwọn ẹ̀kọ́ tó jinlẹ̀ nínú bíbélì àwọn àlàyé èyí tá ti gbọ́ lérèfé irú àtà ń sọ̀rọ̀ náà bó ṣe gbọ́ lérèfé làwọn náà ṣe gbọ́ lérèfé àwọn kan mìíràn gan tí ò tiẹ̀ make sense tí wọ́n ti kọ́ àwa gan nínú ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n orí òjò ara ti ń kọ́ adẹ̀tún ní ohun àánú láti kọ́ ìjìnlẹ̀ bó ṣe ń gbé ayé tó bá wọn bó ṣe ń gbé ayé ó máa nira láti gbé ayé yìí ṣùgbọ́n tó bá wọn bó ṣe ń gbé ayé ti rọrùn jù inú ohun àánú òun la ti ń kọ́ yẹn láti tún ọjọ́ Wednesday a ní 20 prayer points prayer life ẹ̀rí àtúnjọ parapọ̀ níbi kò síbi tí àwọn káàkiri àgbáyé tí ò lè connect pẹ̀lú wa àtúnjọ gbàdúrà pọ̀ so nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tí iṣẹ́ ìránṣẹ́ wà fún ni pé kì í ṣe pé we don't want to lord over you a fẹ́ jẹ gàba lórí ayé ẹ pé o fẹ́ lọ tọ̀ tó o bá rí wọ̀ ní tọ̀ o fẹ́ yàgbẹ́ tó o bá rí wọ̀ ní yàgbẹ́ Ọlọ́run ò design fún ọmọ ẹ̀ kankan láti gbégbé ayé bẹ́ẹ̀ ṣùgbọ́n a fẹ́ tọ́ ẹ sọ́nà pé bó ṣe máa rìn nìyí so àwa gbàgbọ́ pé kó o tó tẹ̀ sọ pé Pastor Sam o a ti ní àwọn kankan tí wọn náà ti ṣe alẹ́ òye nǹkan mò ń sọ bẹ́ẹ̀ ni pé kó yé lè yé wa ni ṣùgbọ́n tó bá ti di pé bóyá a fẹ́ jẹ gàba lórí àwọn èèyàn rí i pé a nira fáwọn náà láti gbégbé ayé tiwa a lot of things ṣẹ́rí ó dàbí devotional tí mò ń sọ yẹn ẹni tó proofread ẹ̀ London ló wà níwájú Ọlọ́run àti ènìyàn ní nǹkan bí aago jẹ́ kó máa lọ bí aago méjì bẹ́yẹn kán tó ráyè kán tó lè parí ẹ̀ kán tó lè proofread torí kò sáàyè ṣé pé láti oṣù tó kọjá lòun yẹ ká ti parí ẹ̀ náà ṣùgbọ́n gbàtà wà gan orí àyè gan jẹun bá la ṣe máa rí àyè jókòó láti ṣe compilation ìwé yẹn so wọ́n ti ń yọ mí lẹ́nu látàrí pé yá káwọn sáré but mo ní mi ò tí ì parí ẹ̀ wọ́n láti dúró sórí kọ̀ǹpútà ni bó dẹ̀ ṣe dọ́wọ́ wọn báyìí within 1 hour wọ́n ti proofread gbogbo ẹ̀ tán wọ́n ti send ẹ̀ padà àti by 2 àbí after 2 àbí around 2 or after 2 àti jù yóò sórí internet so time yẹn gangan ní àkókò yẹn so adẹ̀rí àwọn tó yẹ pé òye yé tábà ti ní ẹ pè wá lọ́la o àwa gbọ́ ọmọ kan tó máa ṣẹlẹ̀ lọ́la ọ̀hún bóyá ìyá wà bóyá ìyá ò sí àwọn míì tábà lè pè wá bẹ́ẹ̀ ẹlòmíì àbúwalẹ̀ lórí ẹlòmíì ò tiẹ̀ ní ẹlòmíì àkàn ò bóyá so mọ̀ pé díẹ̀díẹ̀ kì í ṣẹjọ́ tí èèyàn dáyé ẹ̀yìn ló bẹ̀rẹ̀ sí sáré ló bẹ̀rẹ̀ sí rìn ẹ̀rí àwa gbàgbọ́ pé ẹlòmíì sùúrù wa máa pọ̀ lọ́dọ̀ ẹlòmíì òye dẹ̀ tètè máa yí àwọn kan so mo kàn ń sọ náà ní sọ́dà tabari ẹni tí ó tún ní oore ọ̀fẹ́ láti wà lábẹ́ ètò yìí lónìí á tún ní òye wípé ó rọrùn ju bí ẹ ṣe ń wò yẹn lọ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún okun àti agbára tó fún wa láti tẹ̀síwájú Ọlọ́run á ràn ìwọ náà lọ́wọ́ lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò sì mú ìgbà rẹ rọrùn gbogbo ọdún tó gbé láyé yìí lórúkọ Jésù Ọlọ́run á jẹ́ kó rọrùn fún ọjọ́ báyìí lọ lórúkọ Jésù Kristi. Yes, ẹ jẹ́ ká bọ́ sí ẹ̀kọ́ yẹn occultism connections and disconnections apá kejìlá wa yìí mo ti sọ fún wa pé èmi gan mọ̀ pé ó máa slow ó ti slow jù ṣùgbọ́n tó bá slow tó bá yé wa ó dájú ká ṣe gírígírí Yorùbá yìí sọ pé ìmùlẹ̀ ìsopọ̀ àti jíjá ìsopọ̀ ẹni pé bí èèyàn ṣe ń sopọ̀ mọ́ ìmùlẹ̀ tàbí àti bí èèyàn ṣe ń já ara ẹ̀ kúrò lọ́wọ́ ìmùlẹ̀ búburú tí o bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá àti bọ́ sórí àwọn 9 occultic practices that God forbid yẹn pé àwọn ìmùlẹ̀ mẹ́sàn-án tí Ọlọ́run tó di èèwọ̀ fún ọmọ Ọlọ́run ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé àwọn ìmùlẹ̀ mẹ́sẹ̀sán ẹ̀rí afẹ́rẹ́ lómi kìrìsìtẹ́nì mi sọ pé ó ti wà nínú mẹ́sẹ̀sán ọ̀hún ẹlòmíì wà nínú mẹ́ta ẹlòmíì wà nínú méjì ṣùgbọ́n a fẹ́ mú kalẹ̀ ní kó o lè mọ ibi tí wàá tún tẹ̀síwájú àdúrà sí ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ìbéèrè kan wáyé nígbà tá a parí ẹ̀kọ́ yẹn ní ọ̀sẹ̀ tó kọjá bọ̀tí má gbàgbé a sọ̀rọ̀ nípa human sacrifice yẹn pé fífi ènìyàn rúbọ báwo lè ṣe lè fi ènìyàn rúbọ ọ̀nà méjì ni àkọ́kọ́ ẹ̀ lásọ ní abortion ìyẹn ìṣẹ́yún ẹ̀yọ pápápá wọ́n ti ṣẹ́yún pápápá àti ṣẹ̀dànù pápápá àti ṣẹ̀dànù tí o bá bá wa ṣe program ọjọ́ Wednesday tó kọjá ìyẹn 20 prayer point wàá rí ẹsẹ̀ bíbélì tí a ti ẹ̀ka jáde wípé ẹ̀mí ènìyàn Ọlọ́run ló wá béèrè lára ẹranko ìyẹn túmọ̀ sí pé bí ẹranko bá pààyàn jẹ ẹranko yẹn dáràn tó bá lè ta ẹ̀jẹ̀ èèyàn àwòrán Ọlọ́run sílẹ̀ ẹranko yẹn Ọlọ́run wá béèrè ẹ̀jẹ̀ yẹn lọ́wọ́ ẹranko yẹn bó ṣe fẹ́ béèrè mi ò mọ̀ o kí wọn náà lè mọ̀ bí ìyàtọ̀ Ọlọ́run kọ sí ìtàjẹ̀ sílẹ̀ nìyẹn akọ ẹ̀kọ́ yẹn ní ọ̀sẹ̀ tí ó kọjá ní apá kejì pànìyàn náà ni pé àwọn tó kàn lọ ń gba nǹkan ó yá gbà kó fi sábẹ́ pílò ẹ ó yá gbà sínú kírìmù kó máa fi rárá ó dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ṣètò síbẹ̀ dẹ̀ má jẹ́ kí n surprise ẹ o ó yẹ kó o ti mọ̀ tẹ́lẹ̀ wípé àìmọye àwọn ritualist ló ń lókun gbòòrò mo ń sọ̀rọ̀ ọjọ́ Wednesday mo lókun díẹ̀ kí a ká bọ́ sórí program yìí mo kàn ṣí fóònù mi kí n ka pépà
tó máa ń ka àwọn late papers wọ́n kò báyìí ní PM News lọ́dọ̀ wa ń bì mo kàn ká ní wọ́n mú wòlíì ṣọ́ọ̀ṣì ẹ̀ tẹ́bá dé ṣọ́ọ̀ṣì ẹ̀ jọ̀ràn ó fẹ́ tó stadium kíná ṣe fún ẹ̀rí ó ní gẹ́fì ṣẹ̀ṣẹ̀ àánú àwọn kìrìsìtẹ́nì dẹ̀ máa ń ṣe mí àánú máa ń ṣe mí ẹ̀ táyé ẹ̀ ti bàjẹ́ wọn lọ kúnlẹ̀ síwájú ẹ̀ bí ẹ sọ fún àwọn tẹ̀yìn tẹ̀ ń gbé ohun èlò olúwa kẹ́ jẹ́ mímọ́ irọ́ o tún níyàwó kì í ṣe àwọn kan ló tún ní o tún níyàwó tún ní girlfriend yẹn náà ló kàgbákò èmi ò ṣàánú ẹ ikú ni èrè ẹ̀ṣẹ̀ wọn ó la ọmọdómọ ó la ọmọ látẹ̀yìn ó la mórí ẹ̀ wá gé orí ẹ̀ ẹ̀rí ó lọ ju òkútù ẹ̀ ṣé uncompleted building kan ẹ̀rí àwọn ọlọ́pàá ṣèwádìí wọ́n tù dọ́dọ̀ olúwakú jẹ́wọ́ nígbà tí wọ́n kedere ní abẹ́ẹ̀rí kí ló fẹ́ fi ṣe ó ti lọ rí mọ́lẹ̀ ó ti parí iṣẹ́ sí lára gbogbo àwọn wòlíì wọ̀nyí náà ní ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ń tọ̀ lọ ṣé nígbà tí wọ́n dẹ̀ ti pààyàn ẹ̀rí tí wọ́n ti fún ọ ní pààtì èèyàn náà ó wà lára kan tó fi ń para ó wá ní àdúrà àgbà ẹ̀mí ò mọ̀ bó ṣe fẹ́ gbà ó torí pé ọlọ́run tá à ń sìn kò fẹ́ kó fi ohunkóhun mọ́ orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a ó rí àwọn ètò tí a ti ṣe lẹ̀ lẹ́ni kékejì tá a tún ṣiṣẹ́ lórí méjìlá ṣe nu mẹ́sàn-án ìkejì náà ni àwọn aláfọ̀ṣẹ mọ́mì ṣe bí wọn náà ti mọ̀ nígbà tí wọ́n fún ẹ tán wọ́n fún ẹ ní pépà kan dání wọ́n ti wá dé nǹkan tó máa kà sí ni àfọ̀ṣẹ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo sọ fún wa pé àwọn mọ́mì kan wá béèrè ìbéèrè kan lọ́wọ́ mi wọ́n ní lórí nǹkan tí a ti kọ́ ni o so mo ti sọ fún wa pé ìbáàjẹ́ oṣù kan la fi kọ́ ẹ jẹ́ ká máa mú díẹ̀díẹ̀ ẹ̀yọ́ tí ó bá yé wa tó bá slow ó pè ju ká ṣe gbùrùgbùrù kí ìbéèrè wa pọ̀ ju èyí tó yé wa lọ. wọ́n ní nǹkan táwọn gbàgbọ́ tí wọ́n kọ́ wọn wọ́n ní nǹkan táwọn tán kọ́ wọn táwọn rò bóyá wọ́n kọ́ wọn táwọn dẹ̀ fẹ́ sọ fún mi ni pé nígbà téèyàn bá ti gba Jésù lólúwa àti olùgbàlà rẹ̀ tó dẹ̀ ti fẹnu jẹ́wọ́ olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa mo ti ṣẹ́yún rí wọn tó lọ́wọ́ mẹ́sàn abortion yẹn wọ́n ní ẹ̀ṣẹ̀ abortion wọ́n ní olùkọ́lù àtúntò pàtàkì wọn wá sọ pé àtúnjẹ̀bi àtúpadà sínú ẹ̀bi wọ́n kó ti bíbélì sí wọ́n ní bíbélì wa sọ wípé bí ọmọ bá ti sọ wá di òmìnira àti di òmìnira ní tòótọ́ wọ́n ní kí ló wá báwo wá ní àṣẹ afẹ́ yìí mọ́ ọ̀rọ̀ tó wọ́n sọ ìbáyìí wọ́n àkàn ààrẹ ni ẹ ṣé mọ́mì mo máa ń lákàwọn tó bá béèrè o ẹlòmíì òye ò ní yé kò ní béèrè òun náà ló dẹ̀ sú wa débi tá a wà yìí ẹ̀rí pásítọ̀ mi àwọ̀ àṣùbà ọmọ ìjọ àṣàwò kó tó gbé wàásù ọ̀gán ọkàn clear nígbà tó máa gbé wàásù tán ọkàn ti dàrú kò tiẹ̀ wá yé mọ́kùnrin wọn tó máa tẹsẹ̀ bọ̀nú ẹ̀ kò dẹ̀ béèrè ó dẹ̀ ń lọlé ẹ̀rí inú mi dùn bí ìbéèrè tí àwọn mọ́mì wa ìbéèrè ẹ wò mọ́mì wọ́n ṣe kọ́ àwa náà nìyẹn bẹ́ẹ̀ ni ohun tí wọ́n kọ́ àwa náà ni pé torí mo sọ fún wọn pé kán jọ kán jẹ́ kí n dáhùn torí ó ṣeé ṣe kó wúlò fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ara nǹkan tí àkọ́ àwa ni wípé tó o bá ti gba Jésù ní olúwa àti olùgbàlà ó tán o ìgbé ayé ẹ̀ di bread and butter nìyẹn nǹkan kọ́ àwa nìyẹn nígbà táwa wà ní ọmọ ìyàwó ayé wà ní kékeré bí ọmọ ìtorí mo wà kékeré náà gbà yẹn torí abẹ we started very early as a pastor so wọ́n táwa náà ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó kọ́ wa ni pé bá ti gba Jésù ní olúwa àti olùgbàlà ó tán o ohunkóhun tó bá ti ṣe látẹ̀yìn gbé ẹ̀ ó ti cancel nìyẹn ṣe rí ibi tí ẹ kó tì í actually ibi tó wà ní John chapter 8 verse 36 ibi tẹ kó tì nìyẹn Jòhánù orí kẹjọ ẹsẹ̀ kẹrìndínlógójì ibi tẹ kó tì nìyẹn ibẹ̀ gan-an kó tì fún àwa iná mọ́dà pé wọ́n ti máa kó tì ẹ̀ fún wọn náà but lẹ́yìn kàkà sí bèrè sọ́nbẹ̀ kó lè yé wa dáadáa bẹ́ẹ̀ ni nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ mo dẹ̀ sọ fún wa yín pé ṣé rí gbogbo ọ̀rọ̀ tí a kọ sínú Bible A O B P ó nídìí tí ó fi wà bẹ́ẹ̀ ẹ̀rí ó nídìí dáadáa tó fi wà bẹ́ẹ̀ ṣé rí tábà lè ti sọ̀rọ̀ tábà ti gbẹnu lé ẹsẹ̀ kan nu bẹ́ẹ̀ tábà ní nítorí náà wà á ti mọ̀ pé ọ̀rọ̀ wọ́n bá ọ̀rọ̀ bọ̀ láti ẹ̀yìn ni wọ́n á fẹ́ pa inú ọ̀rọ̀ yẹn pọ̀ wọ́n fẹ́ pa inú ẹ̀ dé wọ́n á sọ pé nítorí náà rí pé èdè yìí bẹ́ẹ̀ sọ pé ní therefore if the Son makes you free ọ̀rọ̀ kan ti ń bọ̀ lẹ́yìn ló fi kan therefore yẹn tó bá wá wò tó bá wá wò dáadáa ká tẹ̀ tó lọ sínú ọ̀rọ̀ tí à ń sọ ọ́ bọ̀ ká tó dé ẹsẹ̀ tí a kà yìí wọ́n náà wàá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ pé tó bá pé lóòótọ́ ohun tí bíbélì sọ òun ni wọ́n interpret fún wa yìí gẹ́gẹ́ bí mọ́mí ṣe sọ pé wọ́n ti wàásù fún wọn pé tẹ̀ bá ìdòmíràn tó lè tó bá pé lóòótọ́ bíbélì sọ ni wọ́n interpret yẹn gangan kí ló wá dé tí àgàn fi jẹ́ àgàn tẹ́lẹ̀ nígbà tó gba Jésù lólúwa tó olùgbàlà ẹ̀ tó tún wà nínú àgàn síbẹ̀ lórí tẹ́ni tí ò níṣẹ́ kó tó gba Jésù kò níṣẹ́ wọn bó ṣe gba Jésù lọ́wọ́ àti olùgbàlà yìí kí ló dé tí gbogbo ẹ̀yìn ò parẹ́ kó kàn bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló fà á tí ó tó fi rí bẹ́ẹ̀ ìyẹn ní pé nǹkan tí bíbélì ń sọ kọ́ yẹn òun ni wọ́n interpret fún wa
bẹ́ẹ̀ ni mo wí fún wa nǹkan tí bẹ́ẹ̀lì ń sọ òun kọ́ ni wọ́n interpret fún wa ṣe rí nítorí ẹsẹ̀ yìí tí àwọn pásítọ̀ máa ń quote láì ní òye ẹ̀ láì ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn òun ló ń fà kí ritualist ẹni tó ń fọmọ́ rúbọ tàbí ẹni tó ń ṣe 419 tàbí ẹni tó ń ṣe ìdígunjalè táwa lọ kọ́ ṣọ́ọ̀ṣì àgbẹ̀ fún pásítọ̀ torí ara ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nìyẹn pé kò sí nǹkan tó sáà ti ṣe o bá ti gba Jésù lórí àtolùgbàlẹ̀ o ti di òmìnira tó tọ́ nìyẹn ohun tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti cancel ẹ̀ nìyẹn mo rántí pásítọ̀ kan ní wọ́n pe àdúgbò yẹn ní Ègbè ní Èkó mo gbé àdúgbò yẹn pásítọ̀ yẹn chọ́ọ̀chì ẹ̀ kò sí church tó tóbi tó church yẹn kò sí church tó fine tó wọ́n láwọn 419 náà parapọ̀ tí wọ́n kọ fún àwọn 419 àwọn farahàn parapọ̀ wọ́n kọ fún gbà tí wọ́n sọ̀rọ̀ pásítọ̀ yẹn jẹ́ kò wọ́n ní ẹ máa wù mo ní mo fún ní ọdún 5 tí wọ́n ṣe ẹ bó ṣe fine tó ṣẹ́ni gbà tó máa fi tó ọdún 5 yẹn ẹnìkan pè mí ó rán mi létí ọ̀rọ̀ tí mo sọ ó ti dojúdé pátápátá ó dojúdé upside down wọ́n ní kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ ṣé mo rí ìràn kì í ṣèràn mo ní kì í ṣèràn torí ara ẹ̀kọ́ tá a kọ́ wọn náà ni pé tó wá ti kọ́ ṣọ́ọ̀ṣì fún Ọlọ́run á fojú fún gbogbo àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ á gbàgbé ẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ kò rí bẹ́ẹ̀ o kò tí ẹ̀kọ́ kan ní Bíbélì tó sọ̀pọ́ọ̀tì assertion yẹn wípé bí wọ́n ṣe ṣàlàyé yẹn ló ṣe rí ẹ jẹ́ ká wo nǹkan tí bíbá yẹn sọ gangan wọ́n fẹ́ kó mọ̀ pé there is consequence to every action kò sí nǹkan tí èèyàn ṣe láyè tí ò ní àtúbọ̀tán kò sí bó jẹun ó ní àtúbọ̀tán bó jẹun díẹ̀ ó ní àtúbọ̀tán bó jẹun ní ìwọ̀ntúnwọ̀nsì ó ní àtúbọ̀tán tiẹ̀ àlàáfíà ni tó bá jẹun ní ìwọ̀ntúnwọ̀nsì tó bá jẹun jù ó ní àtúbọ̀tán so kò sí nǹkan tí ó wà ní ayé tèmi àti ẹgbẹ́ tí ò ní àtúbọ̀tán ẹ̀rí ẹ jẹ́ ká wo nǹkan tí Bíbélì ń sọ ń bẹ̀ yẹn wọ́n ní tó bá ti gba Jésù lọ́wọ́ àti wọ́n ti di òmìnira nítorí tọ́ nìyẹn is bygone ó jù bẹ́ẹ̀ lọ gan ẹ bèèrè lọ́wọ́ bàbá wa Pọ́ọ̀lù nígbà tó wà ní Sọ́ọ̀lù tó bẹ̀rẹ̀ sí mú àwọn kìrìsìtẹ́nì ètò máa lu àlùpàmọ́kù ètò máa tì mẹ́wọ̀n ètò máa bá tiẹ̀ jẹ́ ètò máa at the end of the day Ọlọ́run wa bóun náà pàdé Ọlọ́run arrest àwọn dáàdi wa yẹn bàbá wa Pọ́ọ̀lù àpọ́sítélì nígbà tó Ọlọ́run arrest wọn tán ó mọ nǹkan tó ju wọn rí ni aláwọn kan nígbà tí wọ́n bá ṣe pé Paul wà lùi wọ́n á dẹ̀ lọ bá níbi tó wà sí wọ́n á nà lọ́kàbíyè dáadáa wọ́n á nà bí ejò ẹ̀jẹ̀ àwọn ará àwọn kìrìsìtẹ́nì wọ́n á tún gbé sá lọ ẹ̀rí arígbàtà gbé sínú báskẹ́ẹ̀tì gan tí wọ́n dì mẹ́rù wọ́n fi ṣe àdìmẹ́rù wọ́n dì mọ́nú báskẹ́ẹ̀tì wọ́n gbé gbojú wíńdò sísàlẹ̀ bíbélì tún fi yé wa pé á sá lọ sílùú kan àwọn èèyàn tún wá lọ sílùú yẹn lọ lù ú bẹ́ẹ̀ ni ìgbà kan wà tí wọ́n nà débi pé wọ́n gbà àgbójúkú wọ́n kàn lọ wọ́ òkú ẹ̀ wọ́n kàn lọ wọ́ jù síbi kan ni Paul kan náà ni o by the time tí ògbé atẹ́gùn tó fẹ́ sí baba ó tún dìde ó tún lọ àtúbọ̀tán ó máa ṣẹlẹ̀ nǹkan tó kàn dáńbẹ̀ ni wípé Ọlọ́run wa minimize ẹ̀ yóò pẹ̀lú orí ọ̀fẹ́ àforí ọ̀fẹ́ minimize ẹ̀ mo ń bá àwọn dáàdi wa kan sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀rẹ́ wa kan wọ́n wà l'Amẹ́ríkà so àwọn sọ̀rọ̀ nípa ọmọ wọn kan bọ́ ṣe ń pè mí ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ṣe jọ̀ngbọ̀n gan ó bẹ̀rẹ̀ sí ṣe mo ní ẹ lè bínú bá ṣe fẹ́ bínú ìtútẹ̀yìn ti pa nìyẹn wọ́n ní ṣé mo rí ni mo ní bó ṣe máa rí nìyẹn ẹ̀yin ọmọ tútẹ̀yìn pa wọ́n á confam ẹ̀ wọ́n ní in fact àwọn ọmọ mi wọ́n sọ pé no wọ́n ní àwọn dáàdi wọn kan wọ́n ti rí wọn ti pẹ́ gbàtọ́ máa tún padà rẹ̀ wọ́n ní bọ́ ó ṣe ń ṣèjọ̀gbọ̀n bọ́ yìí ẹ̀dá rẹ̀ yín sọ́dẹ̀ ti di bàbá fúnra ẹ̀ abẹ́rẹ́ so ṣẹ́rí ohun gbogbo tí o bá ti mọ ètò tí Ọlọ́run ní ohun gbogbo ni wọ́n máa ń ṣe kíní kan ní ìjọ kan mi ní dárúkọ ìjọ yẹn wọ́n pè ní àtúnṣe tó kí wọ́n fẹ́ nìkan jẹ́ alàgbà tàbí wọ́n fẹ́ jẹ́ pásítọ̀ ó dẹ̀ ti níyàwó méjì wọ́n á ní kó lọ kọ́ ti ìyàwó yẹn kó mú ìyálé dání so àwọn ọmọ ẹ̀ náà ní o bọ̀tún wọn àti ìyàwó yẹn ṣe papọ̀ ọjọ́ tí mo kọ́ gbọ́ ẹ̀kọ́ yẹn mo rẹ́rìn mo ní ẹ̀tàn kò pọ́ dandan ní àwọn pè kíní kan ní qualification tó máa ń wá yẹn níbi iṣẹ́ kan wọ́n kọ qualification àwọn ànímọ́tẹ́ ni ẹ gbọ́dọ̀ ní tẹ́ ẹ bá fẹ́ wọ yunifásitì wọ́n ní qualification ẹni yẹn ti disqualify ni yẹn ṣe dandan ni kó jẹ́ alàgbà ni àbí kó jẹ́ pastor ó ti disqualify ni yẹn tán ní báwo ni ẹni tó fẹ́ tí ìṣe kí wọ́n jà wọn ò ṣe yẹn kan ẹ̀dẹ̀ wa kọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ ti sọ obìnrin ẹ di alágbèrè nìyẹn ó ti disqualify tiẹ̀ nìyẹn kò sí ìgbàgbọ́ tèmi nìyẹn ìjọ mi àmà ṣẹ́ lórí àtúnṣe kí wọ́n pè ní àtúnṣe gan ibo náà ti rí ẹ̀kọ́ yẹn ní Bíbélì tabaka gan ìwọ gan wà lánàá kò bára mu náà ṣùgbọ́n ibẹ̀ kọ́ là ń lọ bọ́ mú kan sọ fún wa ni pé ẹ̀kọ́ yìí gangan ó kí ló ṣẹlẹ̀
níbí báyìí kí náà bá bọ̀ kí Jésù sọ̀rọ̀ yẹn ṣẹ́rí Jésù ń bá àwọn Júù sọ̀rọ̀ ó ń sọ fún wọn pé tó máa mọ òtítọ́ ẹ̀rí wọn bọ́ nínú ìdè àwọn Júù wá dá Jésù lóhùn pé how come ẹ ló kábẹ̀ yẹn dáadáa ìwé Jòhánù orí kẹjọ yẹn padà sẹ́yìn díẹ̀ wàá rí Jésù àwọn yẹn pé bondage kẹ ọmọ Abraham làwọn àmúsọ fún àwọn ọmọ Israẹli wọn proud wọn onígbéraga ènìyàn ni wọn gbàgbọ́ pé yàtọ̀ sí àwọn kò sí orílẹ̀-èdè tó níláárí bẹ́ẹ̀ ni àwọn Israelites they are very proud they are proud of their God they are proud of their patriarch that is Abraham inú wọn baba ńlá àwọn Abraham kò sí ká má sọ̀rọ̀ Abraham wọn wá sọ fún Jésù pé àwa ọmọ Abraham làwa àwọn òsì lábẹ́ ìdè tó Jésù àwọn kò tí ì yé yín ẹ̀rí Jésù ní kò tí ì yé yín ẹ pé ìdè tí Jésù dẹ̀ ń sọ fún wọn ní ìdè ẹ̀ṣẹ̀ ló ń sọ fún wọn Jésù ló wá ń sọ fún wọn wípé tí wọ́n bá gba òun ní Olúwa àti Olùgbàlà wọ́n á bọ́ lọ́wọ́ ìdè ẹ̀ṣẹ̀ ẹ̀mọ́ á dòmìnira pátápátá ìyẹn pé ẹ̀ṣẹ̀ ò ní rúùlù wọn mọ́ ṣé Yorùbá ṣé ẹ̀kọ́ yìí ẹbí tí mo ń ṣàlàyé ẹjọ́ mà ṣé ó yẹ yín sà ṣé ó yẹ yín mà ibi Jésù wá sọ fún mi pé tí ẹ bá ti gbà mí ní Olúwa àti Olùgbàlà yẹn pé èmi ni òtítọ́ tẹ́ bá ti gba òtítọ́ yẹn ẹ ti bọ́ nìyẹn lọ́wọ́ ìdè ẹ̀ṣẹ̀ yẹn pé tẹ́ bá ẹ ló ti wá kóòtì ọ̀rọ̀ tí mọ́mí kóòtì yẹn kò nítorí náà wá débẹ̀ wá ní nítorí náà nǹkan tí mo sọ fún yín látàárọ̀ ni pé bí ọmọ bá sọ yín di òmìnira yẹn ni pé ẹ ti di òmìnira ní tòótọ́ yẹn ni pé this time around kò wá ní jẹ́ pé ẹ̀ṣẹ̀ abortion ìṣẹ́yún òní òṣè mọ́ torí pé kí ni ẹ̀ṣẹ̀ ò kì í ṣe ọ̀gá ẹ̀ ò sí lábẹ́ ẹrú ìdè ẹ̀ṣẹ̀ ò ti free nǹkan tí bẹ́ẹ̀ lè sọ bẹ́ẹ̀ ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn tó ti pa tẹ́lẹ̀ wàá ṣe padà lọ bá Ọlọ́run ṣé ní ọ̀pọ̀lọpọ̀ yẹn dẹ̀ máa ń ṣe kinní kan mo sọ́ọ̀rì láti sọ̀rọ̀ ẹ má bínú pọ̀ wọ́n pé kàn ní ọ̀tá kọ̀ ẹnìkan bẹ̀rẹ̀ question lọ́wọ́ mi ó ní ọ̀tá kọ̀ ó ní kí ni èrò mi sí ọ̀tá kọ̀ máa rẹ́rìn mo ní wẹ́ àwọn tó bá ṣe wàásù tán tó bá pe àwọn èèyàn jáde pé àwọn tó bá fa ẹran jọ́sìn kan jáde tó bá dẹ̀ gbàdúrà fún wọn mi ò rí nǹkan tó bá dé bẹ́ẹ̀ ó ti ju àyíká wa ó ti ju bẹ́ẹ̀ lọ ẹ máa rí wọ́n ní program ní church ṣé òkè notice ẹ ni wọ́n á ní wọ́n ṣe ọ̀tá kọ̀ láyíká wa yìí mo ní òfin ti change àyíká pásọ̀ àṣẹ àní ẹ̀ tó bá fẹ́ ayé fún Jésù wọ́n á jáde ẹ jẹ́ kó di 2 months later kí pásọ̀ mi wá kó ṣe ọ̀tá kọ̀ di sẹ́gbẹ̀ tó jáde lánàá sẹ́gbẹ̀ tó jáde 2 months ago yẹn ẹ̀ tó wà ní wọ́n ta ẹ̀yìn wọ́n ti sọ di ẹ̀yẹ ẹ̀yọ àwọn ní ayé ìgbà tí ọ̀tá kọ̀ bẹ̀rẹ̀ tó máa ṣe ọ̀tá kọ̀ báyìí nǹkan tó mọ́ kẹ́nìkan jáde síta báyìí láti fàyè fún Jésù ìgbé ayé ìjì padà pátápátá nìyẹn ṣùgbọ́n ní ìsìn ní òmò kan tó fà á orílẹ̀ so ìbí gbàgbọ́ pé one on one ministration ó pay ju ìyẹn lọ so ibi tí mo ń sọ ní nǹkan tí mo sọ débẹ̀ ni pé bí ọmọ bá sọ ní di òmìnira ẹ ti di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ ni pé this time around nígbà tẹ́ gba Jésù o bí ẹ̀ṣẹ̀ ṣe ń jọba lórí tẹ́lẹ̀ yẹn kò ní lè ṣeé ṣe fún mọ́ láti jọba tẹ́ bá dẹ̀ fẹ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ṣe rí mo máa ń sọ kíní kan fún àwa Kìrìsìtẹ́nì pé torí pé o ti gbàdúrà pé Olúwa dáríjì mi Olúwa dáríjì mi Olúwa dáríjì mi Jésù Olúwa àmín tó bá sì ń sí ànígbà yẹn o ò tí ì gba ìdáríjì ìdáríjì ju bí a ṣe ń sọ yẹn lọ nǹkan tó lè fa ni pé a ti fojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ yẹn pé ṣebí ṣẹ́ẹ̀bí mi wá ní ṣẹ́gbẹ́ àwọn Kìrìsìtẹ́nì láìkí nìyẹn alága wọn ti pass blame sí ẹnìkan ṣẹ́ẹ̀bí mi wá ní nígbà tí èèyàn dẹ̀ ní ọkọ tọkọ òdẹ kọ èyí tá a bí sílẹ̀ gan kò tọ́jú ẹ̀ nígbà tí èmi lè wà lóyún so oyún ìṣẹ́ nìyẹn gbàdá ṣàbẹ̀ ṣe báyìí káyọ̀ dáhùn nìyẹn kébì náà tẹ̀lé wà lálàáfíà àgbà máa rí excuse fún so tọ́ba irú ẹ̀ṣẹ̀ yẹn ká fẹ́ tọ ìdáríjì ẹ̀ṣẹ̀ bóyá gbọ́ ìwàásù ni bá ṣe máa ṣe ìlú àdáríjì mi ìlú ẹ̀dá bá ṣe ń sọ́gun àtúnjọ sí fẹ́ ara wa gan so ojú bẹ́ẹ̀ lọ mà tẹ́bá ní ìbéèrè ẹ̀tún jù sí ìtorí ẹ̀ náà ni àtiwákàánú bẹ́ẹ̀ nínú ìwé Gálátíà orí 5 ẹsẹ̀ kínní wípé nítorí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà èyí tí Kristi fi sọ yín di òmìnira kí ẹ má sì ṣe tún ti ọrùn bọ àjàgà ẹrú mọ́ so pé èèyàn gbòmìnira gan èèyàn olùkọ́ má tún padà dẹrú ẹrú ẹ̀ṣẹ̀ wọn again so nǹkan tá à ń tọ́ àti sọ ni wípé kì í eléyìí kì í ṣe pé wọ́n ń dẹ́rù báyàn ẹ̀kọ́ tá à ń kọ́ yìí kì í ṣe pé wọ́n ń dẹ́rù báyàn ẹ̀kọ́ tá à ń kọ́ yìí kì í ṣe pé bóyá wọ́n kàn ń rí nǹkan mú jáde o àwọn nǹkan tí o lè mú kúrò nínú ayé ẹ kí ọ̀nà ẹ lè já gara ni wo ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín sà ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín mà àwọn kan wà láyé tá a jọ ń wáyé tí ìwọ àti èmi wáyé tí wọ́n ń gbé ayé jù wá dáa jù wá lọ
mi sọ pé tí wọ́n lówó jù wá lọ mi tí wọ́n gun mọ́tò jù wá lọ ṣùgbọ́n tí wọ́n ń gbé ayé yìí better than us ìyẹn ni pé àwọn kan ó ti lè ní àwọn kan ní ìdílé yẹn tí wọ́n ti gba àgbáyọrí àdúrà wọn. mo sọ ọ̀rọ̀ kan nígbà kan wípé nígbà tí mo wà ní sẹ́mínárì ọ̀rẹ́ mi kan pè mí ó mú mi lọ sí kọ̀rọ̀ ó ní kí n jọ́ nítorí Ọlọ́run pé ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí pé kí ló fà á jẹ́ pé nǹkan tiẹ̀ kan ń lọ bẹ́ẹ̀ àwa ń struggle ni kí ló fà á dá tó o dẹ̀ fi nǹkan yé wa bóyá dẹ́ni kankan ìwé kan tẹ̀ ń kà àbí kan tẹ̀ ń pè mí bìrì kóró bóyá mo ní bàbá kan somewhere ni mo dẹ̀ bèè lọ́wọ́ mo ní ọ̀rẹ́ mo ní bàbá tèmi pastor ni tani bàbá tèmi ní bàbá láwo ìyá nǹkan ní ìyá Ọ̀ṣun mo ní sọ pé iṣẹ́ yẹn máa pọ̀ ju tèmi lọ torí pé àwọn òbí tiwa ti gba àwọn àdúrà kan bàbá tó bí bàbá tèmi olówà nú ẹgbẹ́ ògbóni ṣùgbọ́n àwọn ní kékeré wọn làwọn ti bẹ̀rẹ̀ sí gbàdúrà fún àwọn ọmọ wọn mo ní kó wá wo irú àwọn táwa wá ń bí kán báwo ṣe bí ọ̀nà wọn ṣe máa rí torí pé àdúrà wọn là ń gbà lójoojúmọ́ bọ́nà àwọn yẹn bá ṣe rí yẹn ìwọ náà wá imagine àwọn ọmọ táwọn yẹn máa wá bí ńkọ́ ǹjẹ́ ọ̀rọ̀ mi so nǹkan tí mo try ti sọ́ńbẹ̀ fún wa ni wípé èèyàn gbọ́dọ̀ clean ní foundation dáadáa ibi tí mo ń lọ gangan nìyẹn téèyàn bá clean foundation ìtúrẹ̀ ìbílẹ̀ sọ níbi tí ìpìlẹ̀ bá bàjẹ́ tí foundation bá ti destroy ó ní kí ni olódodo kí ló lè ṣe kò sí solution kankan ju pé kó lọ tún ìpìlẹ̀ yẹn ṣe nǹkan tí bẹ́ẹ̀ ni tí a jẹ́ kó yé wa ní ọlọ́wọ́ àwọn àwọ̀ ẹ jẹ́ ká bọ́ sí number 3 àsìkò wa lọ́nà ara ẹ̀kọ́ yìí náà ni number 3 nínú àwọn ìmùlẹ̀ tó yẹ kó yọrẹ kó láti òní lọ eléyìí kò ní tí ìfẹ́ rí kristẹni with pleasure gan la fi ń ṣe wọ́n pè wọ́n ní astrology kí bíbélì ló sọ bẹ́ẹ̀ bí kọ́ àti kà nínú ìwé Deuteronomy orí kejìdínlógún Deuteronomy chapter 18 yẹn àkànwá mú àwọn ìsopọ̀ àwọn ìmùlẹ̀ òkùnkùn yẹn àkànwá mú níkọ̀ọ̀kan ni tí a tà ń pè ní alákìyèsí ìgbà àwọn astrology kò sí newspaper tẹ́ ṣí lónìí tẹ́ ní bá zodiac sign níbẹ̀ ọ̀nà méjì ni astrology wà either zodiac sign tàbí palm readers àwọn tí wọ́n ní ìwọ náà ṣáà mọ̀ àwọn pásọ̀ tó ń ẹ̀mọ́ wọ̀nyí wá báyìí tí wọ́n á wò máa fún ẹ ní àwọn àpẹẹrẹ kan bó ṣe lé nìkan la lè ṣe táwọn fi gbàdúrà jọ Wednesday ó tún bọ́ nìyẹn ṣe rí zodiac signs yìí mo ní tó bá ṣe magazine wàá dé zodiac sign ọ̀pọ̀lọpọ̀ yín òun lẹ mọ sign yín wọn á ní oṣù wọn bí ṣé Pisces ni ṣé Leo ni ṣé Sagittarius ni ṣé kinní kan ni then kinní kan tí wọ́n máa ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ kìsẹ́nì ni pé ká tó ṣe nǹkan kan àtẹ̀kí ń wádìí ẹ̀ wò ọlọ́dẹ ti bá wa ṣe a ní Google àwọn kékèké tó yẹ ká kàn tiẹ̀ Google wò pé ẹgbọ́n zodiac sign yìí tipẹ́tipẹ́ nígbà tí mo wà ní school ni ọ̀rẹ́ mi kankan wá bá mi ó ní kí ni star mi mo ní star mi kẹ̀ star mi bright ìmọ̀ bí tó ń lọ ọ̀rọ̀ ìyé mi o mo ní star mi bright gan ó ní rárá ó ní nǹkan tó ń sọ ọkọ yẹn olóde nìyẹn ó ní kí ni zodiac sign yẹn mo ní mi ò believe nù ẹ̀ nígbà tí àlẹ́ ń sọ kò sí Google kò sí internet àmọ̀ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ti mọ̀ wípé àwa ti kọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní church wa torí a ní youth forum wa yẹn bible study nìkan ni kì í ṣe ní pastor láàrin wa a kàn máa gbé bible máa kà á máa brainstorm club ní church wa ń gbà yẹn àdẹ̀pọ̀ àwọn youth pọ̀ bẹ́ẹ̀ gan ẹ̀yìn tó bá ti ní youth meeting báyìí àtẹ̀kí gbàdúrà bible la kàn study ó yé wa o kò yé wa o gbàṣà ṣe ń ṣe nìyẹn tó bá tún di next time bí a ti kọ́ kinní kan bí a ti da owó ẹ̀rú mọ́ra ẹnìkan rẹ̀ ti lọ rí àṣírí ẹ̀ àtúnmọ̀bọ̀ náà nìyẹn ibi nǹkan mú sọ fún wa ni pé mo á sọ fún arákùnrin yẹn pé mi ò tó bá ti kọjá bíbélì mi ò wà interested nínú ẹ̀ ẹ̀rí mi olóòdì rẹ̀ wà lọ́wọ́ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ṣe sign mi ní Pisces so kí ló máa ṣẹlẹ̀ sáwọn Pisces lẹ́nìí ó tẹ̀ bẹ́ẹ̀ kébò ló sì originate wa wọ́n ní Bábílónì ni ìwọ náà dẹ̀ kóńkóń tó bá ti original Bábílónì is anti-God ohunkóhun kò sí nǹkan ẹyọ kan báyìí tó original ti Babylon tó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run so nígbà tó wáyé àwọn eléni àwọn náà wá kí culture tiwọn wọ́n kì bọ́nú zodiac yẹn wọ́n perfect yẹn so wọ́n á divide the star into 12 wọ́n wo oòrùn ipò tí oòrùn wà òun náà fi ń gèzè ti ìgbé ayé ènìyàn ẹ wò ó ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bá ibò àwọn scientists wọ́n ṣe investigation lórí zodiac sign wọ́n mú ká report kan about 2 years ago lórí zodiac sign wọ́n mú zodiac signs yẹn wọ́n gbé sí scientific facts wọ́n sọ fún wa pé false science ni pé majority nǹkan náà predict ń bẹ̀
fún ẹni tó bá reject ẹ pé eléyìí ò kí ń ṣe ìpín mi o kò ní ṣẹlẹ̀ sí. So ó túmọ̀ sí pé àwọn bíbélì ló sọ bẹ́ẹ̀ o, inú bẹ́ẹ̀ láti rí o, àwọn nǹkan tí Ọlọ́run pè ní ìmùlẹ̀ ó nìyẹn. Ẹnìkan bèèrè béèrè kan lọ́wọ́ mi, ó ní ṣé zodiac sign yẹn àti àwọn weatherman yẹn pé àwọn tó ń sọ fún wa pé òjò máa lọ́la, ó ní ṣé kankan náà kọ́ o, ó yàtọ̀ pátápátá. Ṣe rí àwọn weathermen tó máa sọ pé okay tomorrow will be 40 degrees Celsius, òjò máa ràn lọ́la, ọbẹ̀ òrùn díẹ̀ máa wà, ilé kan máa ṣe kíní kan. Àwọn wọ̀nyẹn wọ́n lo satellite irinṣẹ́ tí wọ́n ti gbé sínú òfurufú, òun ni wọ́n fi ń rí ibi tí atẹ́gùn ń gbà, tí òjò ń gbà, tí kíní kan ń gbà, òun náà fi sọ fún wa pé lọ́la báyìí ló ṣe máa rí. Ìyẹn kì í ṣe agbára òkùnkùn kankan. So ó yàtọ̀ gírígírí síra. Ṣùgbọ́n nígbà tó bá ti di pé zodiac sign yẹn dà, then apá kejì astrology òun náà ni kí wọ́n máa wo àtẹ́lẹwọ́ tí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tó mọ̀ nípa ẹ̀ dáadáa. So wàá ti mọ̀ pé tó bá ti gbá sọ̀rọ̀ bàtà ni mú àtẹ́lẹwọ́ wá kó jẹ́ kí n wò, kó ti mọ̀ pé o ti wọnú ṣọ̀lọ̀ kan. Àdúrà tó wà máa gbà ní pé Olúwa mú mi jáde nínú ilé yìí. Ó tọ́ ni àdúrà tó máa gbà nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, kò sí nǹkan ní àtẹ́lẹwọ́ yìí tó lè signify bọ́jọ́ ayé ẹ̀ ṣe máa rí, bọ́jọ́ iwájú ẹ̀ ṣe máa rí. Ṣùgbọ́n tá máa mú wọnú ìmùlẹ̀, wọ́n á bẹ̀ túmọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n á bẹ̀ túmọ̀ àwọn ìlà yìí. Bẹ́ẹ̀ ó yẹ kó ti máa ka ìpàdé bẹ́ẹ̀ náà. Wọ́n á ní tí ìlà yìí bá ti kọ M, tó bá ti kọ A, báyẹ̀ ṣe máa rí ni. Wọ́n formulation gbogbo bẹ́ẹ̀ yẹn. Nígbà tó bá dẹ̀ ti ń gbà pẹ̀lú wọn, tó ti ń gbé ayé ẹ̀ lórí ẹ̀ yẹn pé mo kọ kinní kan sí bíbáyìí. Nígbà tí mo ń sọ̀rọ̀ astrology yẹn pé nínú kó trust Ọlọ́run tàbí kó trust Sátánì, ìkànnì máa fọwọ́ mú bẹ́ẹ̀. So o lè trust Bíbélì kó tún trust astrology pé bó ṣe máa ṣe ni. Ẹ̀rí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá mi sọ̀rọ̀. Mo rántí mọ́mì yẹn, àjọ sọ̀rọ̀ níjọ́ Wednesday ní counseling day mi, ni mọ́mì yẹn wá ní dádì pastor sọ fún mi pé ẹni báyìí ló ń ṣeun, ó ní pastor yẹn ríran gan o, olókàn ní kí n mú àtẹ́lẹwọ́ mi wá báyìí ni, olókàn bó ṣe wò báyìí bó ṣe wò báyìí ó bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan kan fún mi tí ẹ̀rù bà mí. Mo ní lọ́wọ́ dà wọ́n mi tó yẹ pé kọ̀ náà ní gbogbo ẹ̀ bó torí mo bèèrè lọ́wọ́ jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n sọ fún yín báyìí kí lẹ wá rí mú bọ̀ mbẹ́, kò sí ọkàn. Mo lè má sọ dáadáa, ẹ bá ti rí anybody tí ìran gbàlà ẹjọ́ ẹni kó pè mí, òun fẹ́ béèrè àwọn question lọ́wọ́ ẹ̀ torí kò ṣeé ṣe láyé. Abẹ́rẹ́ wọ́n á sọ mo ní mọ́mí wájú abájọ tọ́rọ̀ yín wà tó fi wà highly complicated àti ìmẹ̀ta akọ́ máa mú bẹ̀ ẹ ti wọnú ìmùlẹ̀ ẹ̀rí àwọn agbára òkun ti bẹ̀rẹ̀ sí bá yín communicate wọ́n ti ń darí ayé yìí bó ṣe wù wọ́n. Mo gbàdúrà fún ọ, agbára òkun kò ní darí ayé rẹ bó ṣe wù wọ́n lórúkọ Jésù. Wọn ò tẹ̀ ní rí darí lórúkọ Jésù Kristi. Mo rántí ọ̀rọ̀ mọ́mì kan, mọ́mì yẹn ń sunkún lọ́pọ̀lọpọ̀, wọ́n lè ń sọ àwọn ìṣòro wọn, àwọn ìṣòro wọn wọ́n ń sọ gan àni wọ́n dẹ̀bẹ̀ sí ṣe mí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí rẹ̀ torí tọ́lọ́run bá fẹ́ràn ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀ ò ní pamọ́ níwájú ìránṣẹ́ Ọlọ́run. Tọ́lọ́run bá fẹ́ràn ènìyàn o, bó ṣe sunkún yẹn ẹ̀mí Ọlọ́run kì í má dà lóògì jẹ́ kó máa sọ tiẹ̀. Bá fọwọ́ lẹ́rọ ó sunkún ẹ̀ bó yẹ kí n máa sọ pé ẹ pẹ̀lẹ́ màmí tiẹ̀ sọ̀rọ̀, ṣùgbọ́n bóyá ẹ̀mí Ọlọ́run náà ló tún rọ̀ wọ́n lẹ́kún. tó bá tí wọ́n sọ̀rọ̀ tán mo ní mọ́mì mo ní ṣe ẹ fẹ́ bọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni mi rò bẹ́ẹ̀ tó bá pé ẹ fẹ́ bọ́ nǹkan tó wà ní báàgì yẹn ò ní sí mbẹ̀ ẹ wá láti odidi London ẹ ra ticket ẹ bọ́ sínú plane tó ń fò lófurufú ẹ risk life yín ẹ dé Nàìjíríà ẹ fẹ́ wá sọ́dọ̀ Sam Adéọ̀ṣun ẹ tún lọ gbàkúgbàkú sínú báàgì ẹ tún gbé lọ lédà rẹ ẹ tún gbé wá sí ọ̀dọ̀ mi. àmọ́ ẹ̀ wá wò pé irọ́ ọ̀rẹ́ òun ló ní káwọn sáré yá bẹ pé kíní kan ọ̀nà ọ̀dọ̀ yìí tí ò dáná ẹ̀wọ̀n àtọ́rẹ́ mi ò bá jọ wá bẹ̀bọ̀ tó ń fẹ́ gbé fún dání ìlú rẹ fi ṣe kíní ìbáyìí ó ní 72,000 mo ní 72,000 làwọn wá 48,000 tá a fẹ́ fi sanwó website tá a fẹ́ ra àwọn plugins 72,000 ẹ̀rí ọgbà tí wọ́n gbé kíní náà jáde inú gbóná kú jù sí náà ṣáà mi kọ́ mo ní kàn jù ó mi kọ́ mo wéṣẹ̀ owó wọn o nígbà tá a bá wọn sọ àwọn kankan wọ́n ṣàlàyé ibi tí wọ́n lọ wọ́n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ a dẹ̀ sọ ewu tó wà níbẹ̀ wọ́n ti oh God mo gbàdúrà tí a bá rí ibikíbi tí o ti lọ ìgbàgbọ́ ẹ̀ nígbà tó ń lọ ni pé o fẹ́ lọ bá ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n wọ́n ti mú ọwọ́ inú ìmùlẹ̀ lórúkọ Jésù Kristi Ọlọ́run fà ọ́ jáde lórúkọ Jésù Kristi. Mo sọ fún mọ́mì yẹn mo ní ẹ láti ṣiṣẹ́ tó pọ̀ o mo máa ṣiṣẹ́ tó pọ̀
bí mo yẹn bá yín sọ̀rọ̀ láti bí oṣù mẹ́rin sẹ́yìn wọ́n sì ń bá yí torí ó máa ṣe o nígbà téèyàn bá lọ bá ìránṣẹ́ Ọlọ́run pé ó wọ aṣọ funfun yẹn ẹjọ́ tó sọ aṣọ tí mo wọ̀ yìí ní kí ni kọ́lọ̀ aṣọ yìí wine ó kù díẹ̀ kò di red ẹ̀yẹ́ ká ti sọ Yorùbá pé bí ká ti wá aṣọ pupa tí mo wọ̀ yìí kò sọ pé èèyàn pupa ni mí kò sọ pé ayé mi pupa tí mo wá ṣèǹjì ẹ̀ kí n lọ wọ white kò sọ mí di èèyàn mímọ́ rárá o ẹ̀wù ṣáá ni Ọlọ́run wà colour blind a máa ṣiṣẹ́ lórí white àti a máa rí ṣe ni abẹ́rẹ́ ó dẹ̀ lọ síbẹ̀ wọ́n dẹ̀ ní kó mú ọwọ́ ẹ̀ wá ó dẹ̀ tẹ ọwọ́ ẹ̀ sí wọn wọ́n dẹ̀ gbé kíní ọ̀hún wá kíní wọ́n na kíní ọ̀hún wọ́n nà sí ọwọ́ ẹ̀ báyìí bó ṣe nà sọ́wọ́ ẹ̀ báyìí ọwọ́ ẹ̀ dẹ̀ bẹ̀ sí gbọ̀n ọwọ́ ẹ̀ dẹ̀ ń ṣe báyìí ẹ̀gbọ́n ṣé Bíbélì nìyẹn ni àbí kí náà mo ní kíni wá júwe kíní ọ̀hún ìgbà tẹ́mi náà tí mi ò dẹ̀ rírí onígbàtà pásọ wòlíì wá mú kíní yẹn wọnú ọ́fíìsì ẹ̀ ó sáré wọlé ó lọ kì í sómi ìgbà tó máa gbé kíní ọ̀hún àti omi jáde báyìí ṣé ló ṣe kúkúkúkúkú ìgbà tí ọbẹ̀ ń sọ wọ́n dẹ̀ wá ṣe gbọ́ ẹ̀ fún yín tán báyìí wọ́n dìlé yín lórí wọn ní kẹ́ máa tún gbé lọlé abẹ́rí àwa kìsẹ́ni ò bọ́dà sí nǹkan tó kàn wá àti ìgbà Ọlọ́run gbọ́ gan mọ́ ẹ̀rí màmú mi ẹ ti wọnú ìmùlẹ̀ tẹ́ ẹ mọ̀ kálẹ̀ mọ̀ ìmùlẹ̀ báyìí ti ẹ̀rí tẹ́ ẹ bá fẹ́ join association tàbí fẹ́ join club wọ́n ṣàpà morúkọ ẹ̀ so ibi tí àdúrà ọ̀pọ̀lọpọ̀ wá fi nira gbà nìyẹn ẹ̀mí Ọlọ́run tẹ̀mẹ̀ náà bá dẹ̀ tu débẹ̀ a ò lè mọ̀ ẹ̀rí àwọn nǹkan kan wà tí ọ̀pọ̀lọpọ̀ wa ta fa àwọn ti mọ̀ pé kìíní ṣé mi ti dáná Bible á tún dẹ̀rẹ́ alẹ̀ we are talking about our life à ń sọ̀rọ̀ nípa ayé wa abẹ́ẹ̀ni mọ́mí kan ní kí ọmọ wọn kó wá rí mi so lẹ́gbàá tí lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹ̀ so arábìnrin wa pè mí wá ní ohun kan tí tá a jọ gbàdúrà sí yẹn òun ò rí nǹkan kan mo á ní ẹ lè rí nǹkan kan àná tá à ń gbàdúrà fún àwọn tó wá fún counseling torí ó ti já àṣà wa àti máa ń gbàdúrà fún àwọn tó wà Olúwa fẹ́kàn ní mọ̀lára pé wọ́n wá ọ̀dọ̀ wa ẹ̀bẹ̀ náà ti ní ká mẹ́nu kó lórí ọ̀rọ̀ yín bá gbogbo ibi tẹ́ ẹ̀ ń kó rí bọ̀ yìí mo ní kò lè help yín wá dá ìgbà tán lan táwọn náà wá sọ wọ́n ní àwọn ọlọ́bì kan ju ọ̀dọ̀ bàbá ó dárúkọ wòlíì yẹn mú mi ní dárúkọ wọn torí wọ́n popular díẹ̀ nígbà tán dọ́dọ̀ wọn báyìí náà wọ́n gbé kinní yẹn sílẹ̀ báyìí bíi tray ìyẹn ni etí òkun wà ń bẹ̀ ní káwọn gbọ́wọ́lé wọ́n máàkì ọwọ́ ọ̀tún wọ́n gbọ́wọ́lé ó máàkì ọwọ́ òsì ìwáyé wa bu lára ibi tán máàkì lọ́wọ́ ọ̀tún ó bu lára ibi tán máàkì lọ́wọ́ òsì ó dà sínú ìkòkò kékeré ó bẹ̀rẹ̀ sí í gún wọ́n á ju àwọn kankan sí i ó yàgò náà gbà iṣẹ́ ẹ̀ ní máa gún ìyẹn wá jẹ́ kíni abẹ́rí àwọn ìmùlẹ̀ tá a mọ̀ káàkiri wọ̀nyí a ó fi gbàdúrà ẹ̀rí mo lè gbàgbọ́ pé Ọlọ́run á gbọ́ àdúrà ẹ̀mí àti ìwọ lórúkọ Jésù Kristi a ní àsìkò ẹ̀jẹ̀ ká bọ́ sí ànádá wọn torí àjàgà ya gbọ́dọ̀ bọ̀ àjàgà ya gbọ́dọ̀ bọ̀ gbogbo àjàgà burúkú wọn o gbọ́dọ̀ make sure pé o free pátápátá ẹ̀rí tó bá dẹ̀ ti free yẹn wà tí ọ̀rọ̀ tí àwọn sọ nípa lórí ìwé Jòhánù orí kẹjọ yẹn àwa ṣe ṣiṣẹ́ pé bí wo bá ti di òmìnira wà á ti wá di òmìnira báyìí o tún ní padà sínú bondage yẹn mọ́ o wà á bẹ̀ sí dàgbà nínú Kristi ọ̀tọ̀ ní pé kó gba Kristi lólúwa tó lùgbàlà ọ̀tọ̀ ní kó wá bẹ̀ sí dàgbà nínú Kristi yẹn ìyẹn gan ló máa sọ ẹ́ di ọkùnrin ló máa sọ ẹ́ di akọ ìyẹn ló máa sọ ẹ́ di alágbára nínú ìgbàgbọ́ so that òkàn ní máa kó irú ọ̀gbìn wá ìwọ gan ní òye ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti jókòó báyìí tó bá ti bẹ̀rẹ̀ wàásù wọn báyìí àkàn rẹ̀ nìgbẹ́ look at this kí ló ń sọ yìí torí pé Bíbélì yẹn ibi tí Bíbélì dùn sí ni wípé kò sí pastors edition àbúwà kò sí àlè ní Sunday school lọ́dọ̀ tiwa a ní teachers edition nígbà tá a bá ọ̀tọ̀ ni àwọn ọmọ ìjọ máa kà ṣùgbọ́n èyí tí àwọn tíṣà máa gbọ́ ẹ̀rí wọ́n ti gbọ́ yẹn wọ́n ti rí edition tí wọ́n níjọ́ Sátidé so èyí tí wọ́n gbọ́ tí tíṣà gbọ́ yẹn àwọn student wọn ò ní gbọ́ ṣùgbọ́n Bíbélì ò ní teachers edition ó wà accessible for everybody ó lè gbé in fact ayé tuntun dùn sí báyìí o lè gbé fóònù ẹ o lè má gbé pépà gan kó kàn download iye báyìí tó bá fẹ́ síbẹ̀ kó bẹ̀ sí wà máa dàgbà nínú ọ̀rọ̀ Ọlọ́run wò ó tẹ́ ẹ bá lè ṣe dàgbà nínú ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe ń dàgbà tó bẹ́ẹ̀ nàdúrà yà máa dínkù o mọ̀ díẹ̀ nígbà tó ti bá ti mọ ọ̀nà Ọlọ́run o ti mọ ibi tó o gbọ́dọ̀ tẹ̀ o ti mọ ibi tó o gbọ́dọ̀ tẹ̀ sígbà tó o ti mọ ibi tó o gbọ́dọ̀ tẹ̀ o ti mọ ibi tó o gbọ́dọ̀ tẹ̀ o ò dẹ̀ tẹ̀bi tí ò yẹ kó o tẹ̀ ǹgbọ́ báwo lè ṣe máa sọ pé bàbá mi Olúwa ó yẹ á ṣe é ṣùgbọ́n tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àdúrà tánlé aládùúà mo gbàdúrà wípé àdúrà ò ní ṣe tiẹ̀ tì lórúkọ Jésù Kristi ìkànnì one who conjure spell ẹni pé ibi Yorùbá pè ní aláwọ̀ṣe àwọn aláwọ̀ṣe gbogbo ṣe rí àwọn wọ̀nyí
agbára ọ̀rọ̀ lọ́rọ̀ wọn ṣe rí àwọn kìrìsìtẹ́nì kì í kì í sára tó bá ti ń gbọ́ àdúrà tó bá ti ń pe àdúrà kì í kì í sára tí pásítọ̀ bá ti ń gba àdúrà lé àdúrà tó ti gbà lé lórí kì í kì í sára mo ní mọ́mì kan sọ fún mi pé àwọn gbọ́ nígbà tí pásítọ̀ yẹn gbàdúrà kàlá ní olúgbòhùn jọ kí ni olúgbòhùn ní í ṣe pẹ̀lú orúkọ Jésù àbẹ́ẹ̀rí mo ní mọ́ ti dáàdì kan sọ mi ó ní nǹkan tó fi kó church wọn ni pé pásítọ̀ òun ò gbàdúrà tó fún ní orúkọ Jésù Kristi Olúwa wa orí kò sọ bẹ́ẹ̀ rí ó ní ọmọ kan ló notice pé dáàdì kí ló why is it that our pastor will not end his prayer with Jesus name olùkọ́ onímọ̀ mẹ́rin gbogbo ẹni sọ̀rọ̀ tí kan tó wá lọ ṣọ́ọ̀ṣì ni olùní kí ló ń sọ yìí nítorí jẹ́ ká gbọ́rọ̀ ìjàre olóhùn notice òun tó ti lọ ṣọ́ọ̀ṣì yẹn gan tó bí ọmọ òun olóhùn notice mo ní ayé ọmọ yẹn máa dá olóhùn wa farabalẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ láti pé olúwa wa adúpẹ́ lọ́wọ́ rẹ tó bá fi bẹ̀rẹ̀ olúwa ló máa bẹ̀rẹ̀ tó bá dẹ̀ bá parí ẹ̀ báyìí àní gbọ́ bẹ́ẹ̀ láti gbàdúrà àmín kó káwọn ìjọ tó pa àmì nǹkan ti pé àmín ṣe rí àwọn aláwọ̀ ṣe mo ti sọ kíní kan fún alẹ́ kan mo ní pé mo lo táì mi lo táì báyìí àbí pé mo lo kọ́là mi lo kọ́là báyìí pé mi tí mi lo kọ́là yẹn kò ní mo junior ẹni tó lo kọ́là yẹn pé wàá rí kọ́là lọ́rùn mi o kò sọ mí di ìránṣẹ́ Ọlọ́run uniform ni àwọn dáàdi pásítọ̀ ẹ má bínú uniform ni kókó tí mo fẹ́ kó mọ̀ níbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pọ̀ ní enchanters ní ẹ̀dá Bíbélì kan pé irú àwọn yẹn tó bá fẹ́ ṣe wọ́n sọ sínú ni pásítọ̀ kan sọ̀rọ̀ kan méjì ọkàn ìrúbà mi lísìn méjì ni mi ṣe lọ sí kan àbí PFM meeting ẹ má bínú ẹ̀yin ọ́fíìsà kan àbí PFM tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ ẹ má bínú gan ẹ má bínú rárá o kan méjì ni ọjọ́ àkọ́tí mo kọ́ lọ báyìí wọ́n lu ara wọn débi pé àwọn pásítọ̀ làwọn débi pé ìgbọ́n rántí wọ́n pe bàbá kan ní eré abọ́ǹkè ó wá ṣe ìsọjí ní Nàìjíríà ní zónù yẹn báyìí wọ́n lè gba ọ̀rẹ́ kò lè gbé lọ ní gbọ́dọ̀ nìkan wọ́n gbé fún ẹgbẹ́ kan náà méjèèjì àwọn tí àwọn kọ́ ló ní program àwọn kọ́ ló kọ̀wé wá àwọn kọ́ ló ṣe rédíò advert àwọn kọ́ ló wọ́n á lura wọn lórí offering bí ọmọ pé irú àwọn èèyàn wòye lè èkejì ó ní ọ̀rọ̀ kan tí ẹnìkan sọ pásítọ̀ ẹ̀ bá mi sọ̀rọ̀ ní ojú òkú sílẹ̀ gbé mi àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé Jésù Kristi babaláwo gbọ́dọ̀ gbé ètò bẹ́ẹ̀ jáde ẹ̀rì máa pé ọ̀nà àwọn èyí ti jẹ́ tí ẹ̀ bá ti pẹ́ jù lára àwọn wọ́n lè bá ti yẹn jẹ́ kì í ṣe ẹrù ogun ọba mi o ṣùgbọ́n nígbà tí yẹn bá ti ń mix pẹ̀lú wrong kind of people ayé ń tọ̀ ọ́n nípẹ́ bàjẹ́ mo fẹ́ kó bára bàbá rẹ̀ kó máa kíyèsí béèrè gan sọ ní ká máa dán àwọn ẹ̀mí wò bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n pé ẹ̀mọ ìránṣẹ́ Ọlọ́run touch not my anointed ọ̀rọ̀ yẹn máa pa mí ẹ̀ bá ti ń kó tiẹ̀ ni touch not my anointed ó dáa and do my prophet no harm ọlọ́run aṣàánú fún wa abẹ́rẹ́ tẹ mo sọ fún wa mo tẹ bá ti rí pásítọ̀ tó bá bẹ̀rẹ̀ sí pé idán ó yẹ ká mọ̀ yàtọ̀ láàrin idán àti iṣẹ́ ìránṣẹ́ máa sọ nǹkan fún wa inú ẹ̀kọ́ yìí mọ́mì kan ni mò ń bá sọ̀rọ̀ lọ́sàn-án yìí à ń sọ̀rọ̀ nípa wọ́n sọ mi pé báyìí lóògùn wọn ti wá báwo lẹ ṣe lè má bí tó oògùn yìí ti wá ó ní wọ́n sọ bẹ́ẹ̀ ó ní wọ́n dẹ̀ sọ pé a lot of people dẹ̀ lọ wọ́n dẹ̀ ti sọ a lot of pastor ló ti confam ẹ̀ mo á ṣí wọn níyè kan mo ní irọ́ ni tí èèyàn bá ní gbógun tiẹ̀ ní ìṣù ẹ tí mọ́tò bá gbá kọ́ ló mú nọ́mbà ẹ lè má ní òye táyé yẹn á ti bàjẹ́ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ kí lẹ́yìn sọ lẹ́nu wọ́n ní mo ní mọ́mì yẹn ní gbogbo èèyàn káàkiri òun ló confam ẹ̀ gbogbo tẹ́ bá dé mo ní irọ́ ni mo ṣe fún bàtẹ́ máa bá mi sọ̀rọ̀ ní ìsìn èmi fúnra mi tẹ́lẹ̀ bá mi sọ̀rọ̀ tẹ́ sọ fún mi ni pé ẹni ogun ọ̀tẹ́ máa fi tó ogun yẹn ti wá mo dẹ̀ bẹ̀rẹ̀ pé níbo ni ẹni ìyá ọkọ yín now kí máa fẹ́ wá ìrànṣẹ́ kílẹ̀ bí máa sọ fún yín ẹ ti sọ èyí lẹ lọ bá wọn tẹ́ ẹ̀sùn wọn ò rí kankan ẹgbẹ́ ìgbàtẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ńsìn ẹ ti sọ mi pé ìyá ọkọ yín ni máa kàn modulate ẹ̀ díẹ̀ ni pé ìyá ó ní agbára gan o tẹ́ ẹ̀ bá múra yín o ẹ̀yin náà ni wọ́n sọ bẹ́ẹ̀ káfọ́ sọ́ọ̀sì ẹ̀yin lẹ sọ fún mi bẹ́ẹ̀ náà lè ṣe máa tẹ́ bá tó ní pásítọ̀ mi ní òkè o bá sọ pé bàbá ẹjọ gbàdúrà fún mi ogun mi pọ̀ o ìyókùsùn má rí ìyá ọkọ mi ẹ gbà mí o ó ti sọ fún náà so kò confirm anything story tó orin tó ń kọ yẹn ni wo
tó bá dẹ̀ ti ní biasman sí èèyàn tó bá ti sùn báyìí o lè má lálàá ẹ̀ o. mo á sọ fún ẹ pé ohun tó ẹ kàn nílò láti ṣe ni wípé ẹ clear mind yín ọ̀fọ̀ ọ̀lẹ̀ kò sí nǹkan tó kàn yín nípa ọ̀tá kò tẹ̀ sí nǹkan kan tó kàn yín nípa ọ̀tá ẹ focus on your life ẹ jẹ́ kí ọ̀tá wá invade privacy yín ẹ wà rí bí àwọn àdúrà yín yẹn bó ṣe máa crush ẹ tẹ bá wà nípa ti ọlọ mo á sọ kí nìkan fún mo ní gbogbo àwọn alórí àtẹlẹmí tẹ ẹ máa ń dárúkọ ìtàn náà rí mo ní ṣọ́ọ̀ṣì yàn gan tó máa sọ̀rọ̀ àwọn tó ń jà jù àwọn alórí àtẹlẹmí ilẹ̀ máa bá bẹ̀ nínú ṣọ́ọ̀ṣì torí mo ní ṣe white garment wọ́n ní kì í ṣe white garment wọ́n ní pentecostal wọ́n ní ẹlẹ́tì ní alóore wọ́n ní bẹ́ẹ̀ ni òkè alóore yàn àtẹlẹmí tẹ́ ẹ sọ yìí tó máa sọ nípa ọ̀rọ̀ ẹ̀yìn àwọn olówó abẹ mọ́mí nǹkan tó sọ mí ni wọ́n ní ṣé mo wà ń bẹ̀ bó ṣe rí náà nìyẹn even dáàdì ṣe bó ṣe ṣọ́ọ̀ṣì yìí náà nìyẹn àwọn tó wà nú ẹ̀mí tó láwọn mẹ́mí pé ẹgbọ́ ọ̀rọ̀ olúwa tó máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀mú ni bàbá bẹ̀ tó máa sọ̀rọ̀ nípa ìjà àwọn ni bàbá bẹ̀ agídí àwọn ni bàbá bẹ̀ ẹjọ́ ṣé ẹ̀mí ọlọ́run nìyẹn ẹ̀mí ọlọ́run kankan ò ṣe kúrékùré ni kò sí ara side-talk àwọn ẹjọ́ wẹ́tẹ̀jọ́ ń tò ní ṣọ́ọ̀ṣì náà òun náà ti máa fi dúró náà modulate ni wọ́n á sọ di ìran fún yín mo ní that is why wọ́n sọ̀rọ̀ títí irun mú ẹ̀ kò jábọ́ wọ́n gbàdúrà títí ìtọ́ ò jábọ́ lẹ́nu àjẹ́ ká tó wá sọ pé àjẹ́ fẹ́ kú ohun tó fà ni wípé gbogbo àwọn ìmùlẹ̀ wọ̀nyí ó ti kún ayé àwọn ènìyàn mo lè sọ fún wa pé tó bá ti délé aláwọ̀ṣe ó yẹ kó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ̀ tí wọ́n ti wọnú àwọ̀ṣe torí ẹnìkan tó máa ń fa ìṣòro ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ kìsẹ́ ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ a ò ní orí ọ̀fẹ́ àti dúró di ọlọ́run ẹlòmíà ní ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ kì í ṣàbọ̀ ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ kì í ṣàbímọ ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ kì í ṣàtìríṣẹ́ ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ kì í ṣàti travel out ìyẹn ò ní kí ẹ má travel out ọkọ bá ṣe o ṣùgbọ́n tí àtúbọ̀tán ẹ̀ bá dé ó máa ń wúwo gbé jù yẹn lọ ẹ jẹ́ ká bọ́ sí karùn-ún bóyá mo lè ṣe karùn-ún so àwa kò bíi mẹ́rin 6 7 8 9 akẹ́yìn a lè sáré parí yẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ excuse me ìkarùn-ún nínú ìmùlẹ̀ witchcraft àjẹ́ àjẹ́ ló pọ̀ jù tá a mọ̀ àwọn àjẹ́ mo lè sọ fún wa ní ránkì nípa ẹ̀mí àwọn àjẹ́ ló kéré jù nínú ránkì wọ́n ní kẹ́nìkẹ́ni má ṣe ẹ̀kọ́ ìsọfún wa pé kẹ́nìkẹ́ni má lọ wọ ìmùlẹ̀ àjẹ́ but mọ́mí ẹ má sọ pé ẹ kì í ṣàjẹ́ o mi sọ pé àjẹ́ nìyí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ churches ló jẹ́ pé àjẹ́ olóoru lù wọ́n bẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún bẹ́ẹ̀ ni I minister in many churches ọ̀pọ̀lọpọ̀ churches sọ pé pastor gan abẹ́ ìṣàkóso wọn ló wà dáadáa mo ní lẹ́nu ọjọ́ mẹ́ta ní yíyá yìí náà ni a lọ ṣe program bí kan ẹni gangan àti kíláàsì ń sọ àti ìbẹ̀rẹ̀ àdúrà a kàn sí ń kọ́ àwọn èèyàn ní ọ̀nà ọlọ́run ló kọjá àyàyà ó yàyà ó lè ti bá àyà mi tẹ̀ kọjá sí kò sí o bóyá àwọn alárùn ẹ̀gbà àwọn ṣàti dìde ó ti ń dìbò ẹ filẹ̀ bá ti bó ti di pé ó rà pé ìyẹn ní náà ti tó rà ọ̀rọ̀ tó jábọ́ lẹ́nu ẹ̀ kì í ṣọ̀rọ̀ ti wá mú mo ní kàn ti sílẹ̀ tó wà tó mú rí pé ó ti fẹ́ máa da gbogbo ètò àwọn èèyàn ti ń sá mo ní ẹjọ́ iṣẹ́ lè mú ẹ lókun kànga àbẹ́ ní okùn ẹ dé ká gbé sílẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ́ba dé wọ́n lọ dé mọ́ pòlù ẹ jẹ́ mo fẹ́ máa rí o mo ní kàn jẹ́ kí wọ́n pèsè àárín kí n máa wù lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ yẹn ẹ yóò lọ́ba bẹ̀ ló bẹ̀ jájá kàkàkà nígbà tó mo lọ bá nígbà tó yẹ mo ní kó dá káfẹ́ gbàdúrà o mo lọ́wọ́ ti bẹ̀rẹ̀ àdúrà báyìí àríwá tó sọ sẹ́yìn gbà tí wọ́n á fọwọ́ tọ́ mi mo ń ta lẹ́ni yẹn wọ́n ní ẹlẹ́mìí ṣọ́ọ̀ṣì wọn ni ẹlẹ́mìí ṣọ́ọ̀ṣì yẹn pé adó báyìí azọ ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa mo ní ṣe ẹ̀yin òdì sáyìn pé kì í ṣẹ̀mí olúwa ni pásọ̀ yẹn lọ́nà wo ni bọ́mọ yẹn tẹ́ bá mọ́ ẹ̀mí a máa ṣe bí ọlọ́tí àmì wọ́n ní bẹ́ẹ̀ ni a máa ṣe àwọn oníṣàngó wọ́n ní bẹ́ẹ̀ ni ó ṣe máa ń lọ́dọ̀ tí yín náà nìyẹn bẹ́ẹ̀ àbí mọ́lẹ̀ nìkan mẹ́mí a máa forí gba igi gbá ọ̀pẹ a máa ṣe bí ẹ tó ti mu tí yó lady pastor ó lè challenge mi mo I'm up for challenge kì í ṣe ẹ̀mí ọlọ́run ẹ̀mí ọlọ́run kò lè mú ẹ mutí ó láyé kò ṣe é àbí òun mọ̀ tán pè ní ẹ̀mí mímọ́ ni for Christ's sake ẹ̀mí mímọ́ ẹ̀mí tó mọ́ wo tó bá ti wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ àjẹ́ kò nílò àdúrà àbájọ táwọn aláìyẹ fi strange àbájọ wàá gún odó nínú omi àbájọ wàá kàn máa wẹ̀ṣá tílẹ̀ àfimọ́ àbájọ initiation tó lágbára àbó mọ̀ pé èèyàn lè wà nú àwọn agbára burúkú yẹn kó má tiẹ̀ mọ̀ mo sọ ìdìn ni ó wà ìdìn àìmọye ọ̀nà tó fi ń recruit àwọn èèyàn wọ́n tẹ àwọn èèyàn lórí bá ẹyọ bó ṣé kí n tún sọ kó lè yé torí àwọn brọ́dà yẹn wọ́n lanu mo ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà tí báyìí dí ṣọ́ọ̀ṣì yín jábà mọ̀ pé agbára ilé òjì agbára ẹ̀mí wọn
wọ́n á ti wá pé gbọ́ ọ̀rọ̀ olúwa ti wà á ti máa ṣe bí ó ṣàmú àwọn ẹ̀jẹ̀ mọ àwọn ní ẹlẹ́gùn Ṣàngó àwọn tó máa ń gbé ok ó yẹ mọ àwọn lọ́ọ̀yà ok ó yẹ kẹ́ ẹ mọ ní àdúgbò yẹn àwọn aláṣọ fún máa ń pọ̀ nbẹ wọ́n lè gbé igbá sórí báyìí ká má fọwọ́ mu wọ́n dẹ̀ máa ṣe wọ́n máa ṣe báyìí bí ẹ tó ti mu tíyó tí ẹnìkan bá mu tíyó ní ọ̀dọ̀ ẹ èyí mọ́kọ́ yẹn èyí mọ́ kì í ṣe the only reason tẹ̀mí mọ́ fi máa mú yàn máa larí yàn yẹn pé bóyá èmi mọ́ fẹ́ wọlé ó wá bá àwọn kankan níbẹ̀ ẹ̀yọ ó kọ̀máàdì ń lọ nínú àgọ́ ara yẹn ẹnìyẹn lè máa ta pélépélé mo fẹ́ pé èmi ọlọ́run ni ọlọ́run mi ò tí èmi ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ kí èmi ọlọ́run kì í sọ̀rọ̀ dìwé bí mo ṣe rí Nàìjíríà yẹn gbà mí Áfíríkà yìí mà lágbára ó kí ni mo wá láfíríkà yìí gan ọlọ́run ẹ má bínú ẹ bá ti rí bẹ́ẹ̀ yẹn ẹ̀mí mímọ́ ẹ̀gbọ́n ìbò ẹni Holy Spirit tí ẹ̀mí mọ́ bá bẹ̀rẹ̀ ẹni ẹ lè lanu bá ó lè dúró báyìí ní ẹgbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ ẹ̀mí ọlọ́run sọ wípé bí mo yẹn sọ̀rọ̀ ẹ̀mí mọ́ ṣe ń sọ̀rọ̀ ẹ̀mí mọ́ kì í ṣe gọ́gọ́ a máa kẹ́kọ̀ọ́ wá wò náà wá rí ibi tí gọ́gọ́ ti bẹ̀rẹ̀ ó wà nínú Bible bẹ́ẹ̀ ni brother aisha lanu ó wà nínú Bíbélì gbogbo nǹkan tí mo sọ fún ẹ ó wà nínú bí mo ṣe discover ẹ kò yé mi ṣùgbọ́n mo gbàdúrà fún ọ pé tó bá gbogbo àwọn tó wà ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ àjẹ́ lórúkọ Jésù Kristi Ọlọ́run fà yín jáde lónìí pẹ̀lú agbára ńlá lórúkọ Jésù Kristi mo sọ nígbà fún mọ́mì kan mo ní ṣẹ́yìn náà wọ́ndà ni ṣẹ́yìn wọ́ndà ni ní chọ́ọ̀chì yín ẹ ní àìdíà tó máa mú iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú wọn pásítọ̀ tako yín kò gbà gẹ́tì nǹkan láàrin ibẹ̀ yẹn àsìkò wa ti ló máa ṣe pé mi orí bí ma ti bẹ̀rẹ̀ gan ẹ̀yọ mo sọ fún mo ní mọ́mì kan sọ fún mi ní Dublin mọ́mì yẹn sọ pé wọ́n ní àwọn lọ pápá sọ pé ẹ̀sà àwọn ẹ jẹ́ ká kó àwọn èèyàn jọ ká máa gbàdúrà fún ìjọ yìí ká gbàdúrà fún ìtẹ̀síwájú ìjọ yìí ní wọ́n bá bẹ̀rẹ̀ wọn ò bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta o pásítọ̀ bá bínú pé àdúrà wọn ti pọ̀ ju o èmi ò fẹ́ wà láò àdúrà yìí ti pọ̀ jáde ẹgbọ́ pásítọ̀ tó ní kì í ṣe olóhùn gbàdúrà o àwọn èèyàn ń gbàdúrà fún ìtẹ̀síwájú ìjọ ẹ̀ ó dẹ̀ sọ pé àdúrà wọn ti pọ̀ ju ó dẹ̀ bá nù wọn ó dẹ̀ wá fura pé àwọn tó ṣàkóso ìjọ ti lọ bá pé ṣé o fẹ́ ya wèrè ni àdúrà òṣìwò lẹ́yìn gbà ṣé o mọ̀ pé kan tó ṣẹlẹ̀ nìyẹn ànímọ́ mi kan ó ní wọ́n ṣèpàdé òun dẹ̀ náà wọ́n sọ pé pásítọ̀ àwọn kan wà tí ó ṣẹlẹ̀ lánàá ẹ̀wọ̀n kúndùn kan tí mọ́mí sọ pásítọ̀ kò jẹ́ kí mọ́mí gan sọ̀rọ̀ pé ó fẹ́ bàjọ́ jẹ́ mọ́mí lórí ni kí ló kàn ẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ aṣọ tí yẹn wọ̀ wá kí ló kàn ẹ́ tẹ́yìn ò bá wọ pátá wá ṣọ́ọ̀ṣì ni jọ́wọ́ wọ́n ṣe kí ni kan mo ní ó ní àyà àwọn kan dẹ̀ wá jáńtọ́ pé kí ni màdáàmù yìí sọ kí ni ariwo mo ní pásítọ̀ apariwo tẹ́yìn bá lọ tán òun ló máa jìyà ẹ̀ ó ti wà ní abẹ́ àkóso but ìyanu tó wà bẹ́ẹ̀ ni pé kìsẹ́ náà mọ̀ pé something is wrong in church yìí o I'm at this aláwọ̀ tí wà bẹ́ẹ̀ ti pẹ́ aláwọ̀ tí wà bẹ́ẹ̀ ti pẹ́ ṣe lórí ọ̀rọ̀ àjẹ́ yìí màá ní àwọn kan tí màá sọ fún ẹ nǹkan táwọn èèyàn sọ fún mi fúnra wọn ni àwọn tó ti ní ìrírí ẹ̀ ẹ̀yìn wọn náà farabalẹ̀ wòye ẹ̀yìn ibi tó tẹ́rí sí ó tún àdúrà tún yàtọ̀ ó tún láti ṣe àwọn iṣẹ́ kan lé lórí kò lè bọ̀ pátápátá náà ni ó mọ̀ díẹ̀ ayé ti yàtọ̀ òfin ayé ti change kò tẹ̀ sí nǹkan tí ẹlòmíì ò lè ṣe ẹnìkan sọ̀rọ̀ kan fún mi lánàá ó ní pásítọ̀ wọn sọ pé òun ti jìyà rí gbogbo ọ̀nà tí ẹlẹ́dì ń lówó láyé òun lòun á tọ̀ ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ẹ̀gẹ́ tó àdéhùn tí mo pa nìyẹn rà àwọn náà ti kó mẹ́mọ́ àyà mi já èyí sọ fún ẹ pé òun ti jìyà rí kò sí nǹkan tó òun ní ṣe kò lè lówó wàá ti mọ̀ pé ẹ ti wà nú ewu gidi nìyẹn òfin ti change ẹ wò mo dẹ̀ máa sọ fún yẹn pé ká tó gbàdúrà ẹni máa sọ fún yẹn pé ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin náà fiyèsí tí ẹ bá fẹ́ di lọ́ọ̀yà àwọn ọmọ akọ́lẹ̀ tó bá ní tí ẹ bá fẹ́ di dókítọ̀ àwọn medical station àwọn ọmọ àpè ní wọ́n máa lọ rí di ìwọ̀n tí ẹ bá fẹ́ di pásítọ̀ ohun tó kàn ní láti ṣe ni pé kó sùn kó dẹ̀ jí kó dẹ̀ gba aago kó lọ́lọ́run pé àbí òun ló rọrùn jù á kàn sùn báyìí á dẹ̀ jí bá dẹ̀ gba aago dání gbọ́ngàn ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa pè mí tẹ́ ẹ bá fi pásítọ̀ kò ní ẹni kọlifíṣàn kan mọ́ ìyẹn ló yẹ kó wá fi kíyè sára kó lè bọ́ lọ́wọ́ ìmùlẹ̀ kí múlẹ̀ mo gbàdúrà gbogbo ìmùlẹ̀ èyí tó ti wà Ọlọ́run fa ọyọ lórúkọ Jésù gbogbo ìmùlẹ̀ tá a ti dẹ́lẹ̀ fún ọ lórúkọ Jésù ò ní kó sí mo gbàdúrà agbára tó ń sin Ọlọ́run nínú ìrọ̀rùn Ọlọ́run á fún ọ lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín àyìn lógo fún ibi tí a lè kọ́ ẹ̀kọ́ ìdè lónìí a dúpẹ́ torí pé
ẹ wà fún wa àdúgbò tó pé ẹ̀ ń tú àṣírí òkùnkùn àdúgbò tó pé àṣì ọ̀rọ̀ yín ní pélépélé ó dẹ̀ ń bọ́ sí fún wa bàbá gba ọpẹ́ gbà yín wa mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí láti ìsinsìnyí díjọ́ Wednesday tí a ráyè gbàdúrà ní orúkọ Jésù Kristi ayé wọn ní bọ́há lórúkọ Jésù Kristi gbogbo ipá àti agbára òkùnkùn ní agbègbè wọn lórúkọ Jésù ìmọ́lẹ̀ Ọlọ́run yóò débẹ̀ mo fi Ọlọ́run tì sìn ọ́ mo fi Ọlọ́run ṣọ́ ọ bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹbẹ láàyè àwọn agẹ́rẹ́ tó ju wọn kan sí ẹ̀mí òkùnkùn wọn bọ̀ ṣẹ́pọ̀ ògo Ọlọ́run yóò fara hàn agbára wà láàyè rẹ̀ yóò ṣiṣẹ́ fún wọn Jésù Kristi Olúwa wa àmín olùwàfẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run ìdàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ mo wí lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí pé agbára tó gbé lábẹ́ ìtànṣán ògo Ọlọ́run lágbára bẹ́ẹ̀ Ọlọ́run yóò gbé wọ̀ lórúkọ Jésù Kristi ò ní ṣẹ́kù wàhálà àti ìdààmú ò ní jẹ́ ògùngàn rẹ̀ ìyanu á sì farahàn àti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí o láti ìjẹ́jọ́ di àsìkò yìí ṣùgbọ́n ẹ̀rí ẹ gbọ́dọ̀ kún ní tí mò ń tẹnu mọ́ nìyẹn lórúkọ Jésù Kristi tó bá ti ní ẹ̀rí tẹ́lẹ̀ wàá tún ní ẹ̀rí tuntun gbọ́ àdúrà Jésù Olúwa wa àmín. Praise the Lord. Hallelujah.